ọlọ́run ọba ìní, ọlọ́run ọba àná, ọba òní, ọba ọ̀la, ọba tí ó mọ bẹ títí láéláé, ọba tí kì í kú, àìdíbàjẹ́, alásọtẹ́lẹ̀ ohun gbogbo, ọba jípọ̀jọ́ kúdà. Ìbà lọ́wọ́ rẹ o Elédùmarè, ọba ńlá tó lágbára lórí ohun gbogbo. Kí ló gbé wa wá lórí ètò yìí lénìí? Ó ní ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá. Ṣé ẹ rí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá? Àsọ̀nsọ tún sọ ni. Tá a bá sọ yìí tán, a tún sọ míì sí. Àsọ̀nsọ tún sọ. Bílù ilẹ̀ Yorùbá ṣe ń dúnnù lásìkò tá a wà yìí. Kíní kan ṣe wá ń kàyéfì níbi ìjẹta òde òní tí adédé rí àwọn kan tí wọ́n kóra wọn jọ, tí wọ́n pera wọn lọ́mọ ogun, tí wọ́n ta mára tààrà. Ó dagodi. Wọ́n fẹ́ lọ gbàjọba lọ́wọ́ Ṣèyí Mákindé. Wọ́n fẹ́ gbàjọba lọ́wọ́ Ṣèyí Mákindé. Lọ́balẹ̀ ẹnìkan sọ kankan, ó ní àwọn Yorùbá nation. Mo ní àwọn eléyìí ò ṣe Yorùbá nation o. Àwọn amúrọ̀bà làwọn eléyìí. Yorùbá nation ó lọ gbàjọba. Wọn kì í ṣe Yorùbá nation. Ọ̀nà méjì ní kẹ́ ẹ wá àwọn tó lọ ṣe jàǹdùkú yẹn. Ọ̀nà méjì ní kẹ́ ẹ wá wọn sí. Tẹ́ ẹ bá ti wá wọn sí ògbóǹkọlẹ̀, amúrọ̀bà, ẹ wá wọn sáàárín àwọn tán sápò lárò. Because gbogbo wọn, àtẹni tó rán wọn ńṣẹ́ àtàwọn tí wọ́n lọ jíṣẹ́, àrò ló yẹ kó kọ́kọ́ kó wọn lọ. Ifo tó bá fẹ́ fìyà jẹ wọn, ẹ kọ́kọ́ lọ yẹ brain wọn wò ná. Ṣé rí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí yóò dáwọ́ owó ọlẹ́ńlẹ̀ Yorùbá tẹ́ ẹ̀ ní rójútu gbogbo nǹkan mọ́ níbi tá à ń bá a lọ. Mò ń sọ ọ̀rọ̀ níjọ́ òní, bọ̀ mo rí pé àwọn èèyàn understand téèyàn bá ń sọ̀rọ̀. Ní tẹ́ ẹ fẹ́ gbọ́ ni ká máa sọ pé Sunday Igboho àti olóyè Ààrẹ Ọ̀nà Kakanfò wọ́n ń jà. Ní tẹ́ ẹ rí wọ́n fẹ́ fi distract yín ni, ó jù bẹ́ẹ̀ lọ. Ní tí ń bẹ lẹ́yìn ẹ̀, mo sọ níjọ́ òní, mo ní nǹkan tó tí ó ṣẹlẹ̀ lẹ́yìn gbogbo wàhálà tẹ́ ẹ rí yóò kọjá ntágbára yín máa gbé. Nígbà tó bá yá agbára ò ní padà gbé mọ́. Tí ẹ bá fẹ́ ṣètò ìlú, nígbà tí Yorùbá wà ní ìpìlẹ̀, ẹ lọ wo ìpìlẹ̀ Yorùbá dáadáa. Àwọn tí wọ́n pè ní ìwà rẹ̀fà láàfin, tán pè ní ìwà rẹ̀fà, àwọn tó rí wọ́n pé láàrin ìlú ni. Tẹ́ ẹ bá wo àwọn tí wọ́n ń pè ní Ọ̀yọ́ Mẹ́sì, Ọ̀yọ́ ilé, Ọ̀yọ́ jọ̀hún ní Ọ̀yọ́ Kingdom, àwọn tí wọ́n ń pàṣẹ ààfin, àwọn tó rí wọ́n pé èyí kan déédéé mú yàn kan tó rere ò pé kẹ́kàn kó mọ́ra kẹ́ nítorí pé ẹ fẹ́ jà fún nǹkan, ẹ kàn wá kó mọ́ra nítorí pé ẹ rí pé ó ní jàgídíjàgan lọ́wọ́. Àwọn fáktì kan wà tó fẹ́ kẹ́ ẹ mọ̀ nínú gbogbo tó ṣẹlẹ̀ yìí. Kí ló dé tèmi ò fi support Yorùbá nation látilẹ̀? Mi support Yorùbá nation torí pé mo wo gbogbo structure yẹn pátápátá. Mo rí wípé the same level tí àwọn Ìgbò gbé tí wọ́n gbà ní Yorùbá náà ń gbé gbà. Torí ẹ̀ ni mo ṣe back out tí n fi dúró. Ó sì nídìí. Ṣé rí ẹni tójú ẹ̀ bá rí dáadáa, kì í ṣe pé èèyàn travel lọ lóyìnbó lójú rẹ̀ là o. Èèyàn lè wà lóyìnbó for 40 years kó mọ̀ dògbà, kó mọ̀ nǹkankan. Bọ̀ tójú táwọn èèyàn máa fi ń wẹ́n tó bá ti jáde kúrò nílẹ̀ yìí, wọ́n bí lé pé ó ti ríra, ó ti mọ nǹkan. Àìmọye èèyàn tó jẹ́ pé ẹ lọ bá nù ló ti ń gbé ni, ẹ sì tún máa fi nǹkan hàn pé bó ṣe rírè, bó ṣe rírè, bó ṣe rírè. Ọlọ́run fún àwa kan lẹ́bùn débẹ̀. Nígbà yẹn tó lóye Sunday Igboho jáde, ìgbà tí olóyè Sunday Igboho ń jà fún Ìbàràpá, gbogbo wa la dúró tì lórí ìjà Ìbàràpá. Stand Yorùbá dúró because a mọ̀ pé ibẹ̀ lógún tí máa ń wọlé Ọ̀yọ́ ni. Ibi tó gun tí máa ń hit ilẹ̀ Yorùbá Ọ̀yọ́ ni máa ń gbà wá. Tẹ́ bá wò ó ní ó jẹ́ kó yọ ilé kó dúró dòní.
tán fi wá padà wá dá Ọ̀yọ́ ilé tó wà ní Ọ̀yọ́ Àtìbà ilẹ̀. So tipẹ́tipẹ́ lọ̀tá tí máa ń hìtì Ọ̀yọ́. Ìgbà tí Ìgbòho dẹ̀ jáde torí ẹ̀ ní gbogbo Yorùbá ṣe fún ní support, full support. Ẹ bọ́ jẹ́ ń parọ́ tẹ̀yìn jẹ́ àwọn tẹ́ẹ̀rọ support tí wọ́n support Ìgbòho ń gbà yẹn. Wọn àkàlẹ́ sọ́jáde ni àìmọye ta ní rẹ́kọ̀dù wọn lọ́wọ́ tó jọmọ Yorùbá tí wọ́n dúró tì lórí ẹ̀mí pé gbogbo tó wá fẹ́ ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ àwọn jáde. But ìgbà tó dọ̀rọ̀ Yorùbá nation everybody yọ̀ sẹ̀. Ìgbà tí wọ́n gbé Ìgbòho wọnú Yorùbá nation. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ní sọ lónìí o. Mo kàn fẹ́ summarize àwọn kankan ni. Ẹ prepare dè mí ní Thursday tí máa ráyè because lẹ́nìí títí di Thursday mo busy seriously. Mi lè ráyè present àwọn kankan. Ṣùgbọ́n lẹ́nìí mo fẹ́ prepare mind yín lẹ̀. Màá kàn sọ àwọn kankan bí tí mistake ti wà. Ẹnìkan tí ń bá mi sọ̀rọ̀ lórí YouTube for long pé ẹ̀gbọ́n ẹ dákun ẹ dá sọ̀rọ̀ Yorùbá nation. Ẹ dákun kí ni stand lórí Yorùbá nation. Mi sọ pé mi ní dá sí. Mi sì sọ pé màá dá sí. Mo kàn sọ fẹ́ ni ẹ pé ẹ fún mi time. Ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ gan. Any group tẹ́ bá fẹ́ join lórí àti liberate ilẹ̀ Yorùbá ẹ gbọ́dọ̀ rí pé ibi tẹ́ ti ṣàṣeyọrí ni. Kì í ṣe ibi tí ò ti ní ṣàṣeyọrí. Èmi tí mo dúró yìí ẹ lọ bèrè mi dáadáa yẹn ní dá sí nǹkan tí ò ní láṣeyọrí. Mi ì ṣe rí. Ìgbà tí mo gbé kẹ́sì bàbá Bọ́lá Ahmed Tinubu ní 2011 tí mo bẹ̀rẹ̀ wàhálà lórí ẹ̀ èmi ládùúgbò mi ni mo ti bẹ̀rẹ̀ sí nífà. Bàbá ò tí ì jáde pé òun fẹ́ ṣe president. Àwa ti rí látàwọn ibìkan àwọn ìgbésẹ̀ kan àdẹ̀dúró láti gbà yẹn. Débi pé ní 2015 ta support Buhari nítorí ti bàbá ni. Gbà tí mo dẹ̀ gbé kéèsì bàbá Buhari lórí tí mo gbé jáde ọ̀pọ̀lọpọ̀ mọ bí tí mò ń lọ mo dẹ̀ ń jẹ́ káwọn yẹn mọ̀ ń gbà yẹn pé 2023 Yorùbá ló kàn. Ṣùgbọ́n tá a bá rìnrìn àjò 2015 yìí a ní get it right ní 2023. But inú mi dùn pé gbogbo strategy ni o logic ni gbogbo nǹkan tá a lò gbogbo ẹ̀ ló work. Béèyàn ṣe máa ń rìn nìyẹn. Ayé tá a wà mo ń sọ nínú fídíò tí mo ṣe of recent mo ń sọ̀rọ̀ ń pa 21st century pé anything tẹ́ bá fẹ́ lò ẹ jẹ́ kó bá ìlànà ẹ jẹ́ kó wà ẹ jẹ́ kó smart enough. As in ayé tá a wà ayé tó smart ni. Gbogbo nǹkan tó wà lẹ́nìí nǹkan tó smart ni láyé ń lò. Ayé ò lo kákan máa dàrú wòrùwòrùwòrù. At the end of the day kó mọ́ lójú kẹ́mi àwọn èèyàn dẹ̀ máa sọnù. Nǹkan tí mo go against nìyẹn. Ṣé yìí ò rí báwọn Yíbò ṣe rìn ní 69 ni ní 67 sorry. Ẹ lọ wo mo ti ṣe àwọn fídíò kan sẹ́yìn tí mo báwọn èèyàn ò rí. Ẹ lọ wo nǹkan tí mo sọ nípa ìtàn Àgún Ìrósì. Ẹ lọ wo nígbà táwọn ọmọ Yíbò bẹ̀rẹ̀ ogun yìí ní 67 ibi tí wọ́n ti ṣe mistake láyé wọn àti ibi tó padà hand wọn sí. Ẹ wá wo over 50 years tí wọ́n ti ń fight course yẹn ǹjẹ́ wọ́n ṣàṣeyọrí lórí ẹ̀. Pattern àwọn tó wá gbégbèsè yẹn tí wọ́n ṣàṣeyọrí pattern yẹn Yorùbá náà wá ń gbé. Pattern yẹn ni Yorùbá ń gbé. Ṣé rí mo try Ọlọ́run fún mi lẹ́bùn tí n bá ráyè mo máa ń ṣèwádìí gan. Nígbà tí Amẹ́ríkà fẹ́ gba independent gbàtà Amẹ́ríkà tẹ̀ wọ́n nígbà tí wọ́n gba independent wọ́n gba independent on a platter of gold. Wọ́n struggle fún ni. But nígbà yẹn ayé struggle ni ayé ìgbà tí wọ́n gba independent. Ayé struggle ni tó bá fẹ́ gba independent nígbà yẹn wàá struggle gbà ni. Mo wá fẹ́ kẹ́ lọ wo gbogbo ìlú tó struggle gba independent ní world pátá kò sí ìlú tí ò stabilize nínú wọn lénìí tí wọ́n wà pa. Àwọn India túlẹ̀ gidi pẹ̀lú Britico ni o tó le. British àwọn America tẹ́ ń wo the same British làwọn náà túlẹ̀ pẹ̀lú o. Britain ló colonize America tá à ń sọ̀rọ̀ wọn yìí o àwọn náà wọ́n colonize Nigeria náà àwa tá a dúró yìí. But títí wá àjókòó yí tábìlì po ni la sign paper la fi gbà ó ní the smartest tí mo ti rí rí but ó affect wa torí ó fún British láti play game lórí ọjọ́ iwájú wa. Gbogbo òṣòro tí Nàìjíríà kojú lẹ́ni tẹ́ ń wò yìí
British ló create problem yẹn lẹ̀ ó wá dàbí ìgbà téèyàn set bomb tí bọ́ǹbù yẹn wá ń yìn nígbà tá a bá ti fẹ́ kó yìn bẹ́ẹ̀ ni ìrìnàjò wa ṣe rí dèní but tá a bá fẹ́ wà smart enough láti bọ́ nínú ogun yìí kì í ṣe ìlànà tá à ń gbé gbà yẹn la máa gbé gbà o a lè succeed láíláí ẹ jẹ́ kí n sọ nǹkan kan fún yín tí Yorùbá bá dá ogun lẹ̀ pé ẹ fẹ́ fogun gba òmìnira odidi ìlú ńlá méjì lè máa face lójú ogun yín tẹ́ ẹ̀ ti lè bọ́ nígbà tí Ìgbòho ń pariwo pé bàbá ẹ̀yin bàbá tẹ́ ẹ bá kó bọ̀ wá lónìí ajá pé gbọ́ àwọn táwọn mìíràn tájọ́ ọmọ ogun Yorùbá nation àwa tá a ní ìbọn lọ́wọ́ ojú méjì lọ òdodo ọ̀rọ̀ ló sọ mẹ́ òdodo ọ̀rọ̀ but ó ti ṣe àwọn mistake kan kò yẹ kó sọ̀rọ̀ yẹn níta gbangba abẹ́ ilẹ̀kùn ló yẹ kó ti sọ níbi tí ilẹ̀ bá ti pa kése láti mọ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn torí àkọ́kọ́ náà ti create fear sáwọn èèyàn lọ ó ti create fear sí àwọn arábé lọ́rùn wọ́n wá àwùjọ tó sọ̀rọ̀ yẹn ni wọ́n rí fact pé táwọn bá fẹ́ mọ èèyàn kan péré ní ògbé bọ̀dá ní èèyàn méjì péré ló níbọn nù wọn ọ̀tá mélòó ló fẹ́ lò ṣe é mọye DSS tó wọlé Ìgbòho ńjọ́ náà mọ́júmọ́ ara àwọn mistake táwọn èèyàn ń ṣe ńlẹ̀ Yorùbá rèé nígbà tí Ìgbòho dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe rálì káàkiri mo ní kì í ṣe rálì ló kàn kì í ṣe rálì báwọn èèyàn rò pé mo hé tiẹ̀ níbọn mi ò fẹ́ kẹ́mi àwọn èèyàn bọ́ mo ń sọ nǹkan gbà yẹn mo ní Yorùbá ò yẹ ká gbọ́n nígbà ikú Abíọ́lá kò yẹ ká ẹ̀mí àwọn èèyàn ó máa bọ́ sínú ìjà òmìnira Yorùbá mọ́ níbi tí Yorùbá gbọ́n dé ní ayé lénìí aláwọn ọmọ tí wọ́n gbọ́n gan tó jẹ́ pé a lè lò tí Yorùbá bá fẹ́ da ayé rú bí Yorùbá ṣe rí kékeré tá bá fẹ́ ká yé ó mì títítítítí mo sọ àwọn kankan tí ì ní padà ẹnìkan ti wọ́n mi mọ́ repeat ẹ̀ mọ́ mi ì ní sọ mọ́ but kì í ṣe bá a ṣe fẹ́ rìn yẹn ni wọ́n ṣe máa rìn nǹkan tí mi ń jà fún nìyẹn tí ò jẹ́ ń tẹ̀lé Ìgbòho nígbà Yorùbá nation tó ń ṣe rally lójú kí n step back but ẹ fẹ́ káwọn èèyàn wọlé gbogbo àwọn tẹ́ kójọ pátá àwọn novice àwọn tójú wọn strange sí gbogbo nǹkan sí struggle ni ó láwọn èèyàn kan ti máa gbórúkọ wọn lórí struggle yẹn wọ́n ṣe máa rìn ṣé ẹ mọ̀ pé bàbá wa Tinubu tẹ̀ ń wò yìí òun náà ti ṣe struggle rí tó dẹ̀ le tó dẹ̀ wà successful ẹ lè kéré ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ tó ń tẹ̀lé Yorùbá nation lé nílé kéré ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó jẹ́ àgbàlagbà ń gbà yẹn ò tí ì lajúdé level tán lajúdé lélẹ̀ màá sọ̀gbà tó ṣe struggle tiẹ̀ ó ṣe struggle nígbà tí wọ́n mú Abíọ́lá tì mọ́lé tí wọ́n àná June 12 ìgbà ẹni Tinubu ṣe struggle tiẹ̀ Nigerian army dẹ̀ ló face àwọn lọ organize Nadeco wọn à pé gbogbo Yorùbá síbẹ̀ wọ́n kàn fún lórúkọ ni the word Yorùbá kò appear nínú orúkọ yẹn àwọn ibi tí yẹn ti máa ń tán pé ẹni tó smart nìyẹn kò forúkọ Yorùbá sí ó wá gbé ìgbésẹ̀ tó wá gbé ó mọ̀ pé táwọn bá dó sórí sọ́ìlì yìí láti fa àdìgbọ̀n yẹn ẹ̀mí àwọn máa bọ́ tọ́ra Abacha ò bá wọn mú kékeré Ọlọ́run ló yọ bàbá Tinubu tẹ̀ ń wò tó di president lẹ́nìí kò bá ti kú dànù wọ́n wá gbéra wọ́n wá lọ sẹ́ẹ̀tì ibìkan lamẹ́ríkà àti pé ayé ò lè mọ̀ bẹ̀ ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ struggle yẹn wọ́n dẹ̀ ń consult Britain with the help of British náà fi ṣe kíní ẹ̀ successful nítorí pé wọ́n ti ní agreement pẹ̀lú àwọn òyìnbó England tó colonize wa pé a fẹ́ kí sọ́jà rúlu ìlú wa mọ́ nǹkan báyìí láìfẹ́ òun ni British ṣe support wọn ní kéèsì yẹn fi wà successful torí ẹ mọ̀ jẹ́ ń parọ́ tẹ̀yìn jẹ orílẹ̀-èdè Nàìjíríà ń ṣèlú tí British lè yọ̀ǹda bá Amẹ́ríkà ṣe gbọ́n tó tí wọ́n lágbára tó yẹ British ò fi Amẹ́ríkà lẹ̀ tí British ti máa sunkún lónìí Amẹ́ríkà ó máa sunkún Nàìjíríà ó máa sunkún ni àṣírí mo gé fún yín lé nìyẹn gbogbo omi tẹ́ ń lọ à ń lọ UN wọ́n ti fún wa lẹ́tà wọ́n ti fún wa kíníkan wọ́n ní ká lọ mọ́ signature wa mo kàn mí mú sí yín ni British ni ó declare wa tí wọn àbá declare wa gbàgbé kò sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rí Tinubu smart ju gbogbo rẹ̀ tẹ́ gbé kalẹ̀ yìí lọ ó smart ju lọ fáfáfáfá ẹ̀yin lẹ jẹ́ káwọn èèyàn máa rí dínkù wa ẹ̀ wá ń kó aṣọ ogun sábẹ́ aṣọ uniform army
níbo náà ti ń fi irú ẹ̀jà tẹ́tí gbọ́ rí mo ti sọ fún yín several in 2020 ni mo ti bẹ̀rẹ̀ program lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá mo dẹ̀ sọ fún yín mo ní ẹ má bójú lóògùn pòun lẹ́ẹ̀ fi jàjà òmìnira oògùn rán gbogbo ọjà tí àwọn Olúyọ̀lé jà tí wọ́n fi gbára wa lọ́wọ́ Fúlàní wọn ò lóògùn ẹ lọ béèrè dáadáa kì í ṣoògùn náà lò strategy náà lò code náà lò code mo dẹ̀ sọ̀rọ̀ yẹn severally bọ́yẹ̀ gbà àwọn tó ń bọ̀ ń pa àrìn àjò yẹn wọ́n sì wà láyé lẹ́nìí táwọn bàbá wọn fi ilẹ̀ fún wọn pé bá a ṣe rìnrìn àjò yẹn rèé o ẹ̀yẹn wá gbéra ẹ wá so oògùn mápá ẹ̀ ń lọ ó dùn mí pé àwọn àmì yẹn Yorùbá wà nù wọn ni òjò wọn pa yín tẹ́ pé àwọn ọmọ Fúlàní náà kó síbẹ̀ náà wà ní Agodi ni òkú lẹ́lẹ́jà ta ni òkú lẹ́lẹ́jà ta náà àti mọ tí báyìí pé torí pé Tinubu jẹ́ ọmọ Yorùbá ṣe é rò pé nǹkan tán dánwò yẹn onítìrí máa súnlé ọwọ́ DSS ò ti ní ti bá a yóò sì kún àwọn bàbá kí lorúkọ bàbá tó hẹ́ẹ̀dì kí ni mo sọ pé professor Banji yóò afẹ́ tiwọn ó máa afẹ́ tiwọn irú Ìgbòho ẹ̀ tó nílé kókó náà tó lè wálé mọ́ pẹ̀lú gbogbo dandan tẹ́ ń dánwò yìí ẹ kàn ń fẹ̀mí àwọn èèyàn ṣòfò mo ń sọ fún yín kí ni ìwà lọ́jíkà tẹ́ ẹ bá fẹ́ rìn àwọn nǹkan kan àwọn ọba yín tẹ́ ẹ kójọ wọ̀nyí ṣé wọ́n rẹ́dì láti rìnrìn àjò pẹ̀lú yín tí wọ́n bá ń ṣe no ẹ̀ lọ bí kankan àṣírí mo gé fún yín lẹ́ni ẹ̀ lọ bí dògbà ẹ lọ wo bí Britain ṣe rìnrìn ẹ̀ pẹ̀lú wọn ní Amẹ́ríkà ní 1777 tí wọ́n fẹ́ gba independent lamẹ́ríkà ẹ lọ wo bí wọ́n ṣe rìnrìn yẹn ẹ lọ wo bí George Washington ṣe lead struggle yẹn ẹ lọ wo títí South Africa kẹmọ tójú wọn rí kí South Africa tó gba independent 1990 òun lẹ́yìn ẹ̀yin wá ẹ̀ ń gbéra ẹ̀ ń lọ ṣàgòdì ẹ̀yin méjìlá àbí mélòó gbogbo yín ẹ̀yin 15 ẹ fẹ́ lọ gbàjọba lọ́wọ́ Ṣèyí Mákindé àṣẹ yín bóyá Ìbàdàn ni wọ́n á wù yín láti gbàjọba lọ́wọ́ àmọ́ tí Ṣèyí Mákindé ṣe fún àwọn Yorùbá nation wàláì kọ́lọ́n ńlá máa yẹn ni wàláì torí ẹ̀ mo sọ pé security Ọ̀yọ́ ó weak káwọn wá nǹkan ṣe sí pàálà kọ́kọ́ níjọ́ nínú wọn à ń ṣe election lọ́wọ́ bóyá wọ́n ṣe swearing in ní ìjọ tá ń ṣe swearing in Tinubu ìjọ yẹn náà làwọn kan náà tún lọ wọ́n káwọn yẹn àmọ́ bí táwọn yẹn wà lẹ́nìí àwọn míì náà tún rìnrìn wọn lánàá ẹ prepare o gómìnà Ọ̀yọ́ ẹ lọ prepare dáadáa wọn ó hì tí yín tààrà wọn ò rí nǹkan kan ṣe lẹ́kọ̀ọ́ tó náà mọ̀ pé kò sí nǹkan tí ń jẹ́ kínní àwọn tó wà lẹ́kọ̀ọ́ àwọn tí wọ́n sán lórí ni wọn ò rán yẹn o ẹ jọ nítorí Ọlọ́run ọba ẹ má waste ẹ̀mí àwọn èèyàn wa mọ́ ẹ̀yin olórí burúkú tẹ́ ẹ gọ síbi kan tẹ́ ẹ ń sọ fún wọn pé wọ́n gba òmìnira pẹ̀lú bọ́n ṣe ń rìnrìn wọn pé oògùn gbẹ̀tugbẹ̀tu tí wọ́n kó sápò ní wọ́n fi gbòmìnira ẹ̀rú kọ́lọ́mọ ó kìlọ̀ fọ́mọ rẹ o kọ́lọ́kọ́ ó sì kìlọ̀ fọ́kọ ẹ̀ tí ń jáde lọ́pọ̀ àwọn fẹ́ lọ gbàjọba lọ́wọ́ Nigerian Army ẹ̀ ń fẹ́ ẹ̀mí àwọn èèyàn takáìtì ni o èyí tí ìráyè program yẹn lénìí mo kàn brief yín ni màá mú wá bí Ìgbò ṣe mistake màá sọ life bí mistake táwọn Ìgbò ṣe mistake táwa rí tá a fi dúró ó Awólọ́wọ̀ rí ń jọ yẹn lọ́hùn-ún tí ò fi dúró tì wọ́n pẹ̀lú àwọn ọmọ Ìgbò tó mọ̀ pé táwọn bá dúró kíní máa lẹ́yìn now ẹ̀yin ń jà fún Yorùbá nation lẹ́nìí Ìgbò tó jà fún Biafra ń jọ̀hún Ìgbò tí lọ ń darapọ̀ pẹ̀lú àwọn Haúsá ń sìn ní north ṣe gbọ́ ìròyìn tó jáde last week pé àwọn Ìgbò tí wọ́n bọ́ ṣe fẹ́ wà in alliance pẹ̀lú Haúsá láti lè gain top wọ́n mọ̀ pé táwọn ti lose nìyẹn because Haúsá ò trust wọn mọ́ and ibi tá a ti ní problem yẹn iṣẹ́ tí British ń ṣe against ìran méjèèjì àwa tá a wà ní south nìyẹn British gbogbo tẹ́rí tó ń ṣẹlẹ̀ sí ìran Yorùbá àti Ìgbò iṣẹ́ British ni o iṣẹ́ British ni nígbà táwọn Ìgbò ń ja Biafra lọ́wọ́ Ìgbò rò pé Nigerian government nìkan làwọn ń bájà ni wọ́n mọ̀ pé American government àti British government làwọn ń bájà kí wá ló hẹ́ǹdì ẹ̀ at the end of the day ṣé wọ́n win ogun yẹn 3 years ẹ̀ mọ iye ẹ̀mí tó lọ ṣé ẹ̀ mọ iye ẹ̀mí tó lọ ẹ̀mí ṣe ń lọ dọ́là nílẹ̀ Ìgbò dọ́là nítorí ọ̀rọ̀ yẹn Kánú tẹ̀ ń wò tán tì mọ́lé tí wọn ò filẹ̀ torí ẹ̀ ni because wọ́n rí àwọn líǹkì oríṣiríṣi nígbà yẹn ẹ wo ẹ má jẹ́ sọ̀rọ̀ jù nínú eléyìí mo kàn fi ṣe preamble ni kẹ́ lè mọ nǹkan tí èèyàn máa ń fẹ́ tí ẹ bá fẹ́ gba òmìnira
kì í ṣe pé Yorùbá ò ní ìdí òmìnira a ní ìdí ẹ̀ a mọ̀ pé tá a bá gbọ́ òmìnira àlàáfíà ó dé bá gbogbo wa là gbádùn tó rà mọ̀ pé ìjọba tá à ń ṣe ìyá àgbádùn ẹ̀ bàbá wa tó wà ní ipò tó wà ń bẹ̀ òun gán mọ̀ pé àwọn ìran òun ò gbádùn ìjọba ṣùgbọ́n kò gẹ́gẹ́ dé òun náà lápá tí ò rà parun kó tó débẹ̀ yẹn ìmọ̀ sí British ni àwọn Britain mọ̀ pé Tinubu ò débẹ̀ tẹ́ bá ti rí president Nigeria president to be tó bá ti lè wọ Chatham House ní London tó bá ti lè fún ní audience ẹ gbàgbé òun ní òrùlù Nigeria adẹ́ ń sọ kí ni fún yín politically ẹ yẹ kẹ́ study gbogbo nǹkan tó wà behind all these things kì í ṣe pé ẹ kàn déédéé gbéra ẹ lọ mọ waste ẹ̀mí àwọn èèyàn nǹkan tá à ń sọ nìyẹn torí ẹ̀ làwa ṣe ti Tinubu débẹ̀ pé tó bá jẹ́ pé oyè ilé ìdílé àwọn èèyàn kan ní ẹjá wa náà sọ́dọ̀ oyè ìdílé tiwa náà because òun náà ti rò àríbi lọ ṣé Tinubu ò gbọ́n ni ẹ gbọ́ nǹkan tó sọ rí ni tán fẹ́ lò ègé ìsẹ́ngbà yẹn ni pé òun ò believe wọn Nàìjíríà ṣé kò sọ rí ni ṣé kò ní èrò tó rò débẹ̀ kó tó sọ ni àbí game táwọn Yíbò fẹ́ play against 2027 ṣẹ́yìn ò mọ̀ pé àwọn náà ń struggle wọn ṣe fẹ́ dókè ni pé káwọn náà tiẹ̀ dókè káwọn ò bọ́ lọ́wọ́ pé àwọn jàjàgbara ẹ mọye èmi tó ti lọ ẹ lọ́wọ́ economy state wọn náà bóyá rí ṣé ẹ̀yin ẹ lọ lú wọn kẹ́ lọ rí ṣé bẹ́ẹ̀ yẹn nínú ìlú yín lálàáfíà ẹ lọ sí ìlú tí wọn kẹ́ lọ wo nǹkan tó ju wọn rí bẹ́ẹ̀. gbogbo wa ni wọ́n jọjọ́ ń fìtínà gbogbo wa la mọ̀ pé àgbádùn pé kò yẹ kí Nàìjíríà ilẹ̀ Yorùbá ó rí bó ṣe rí pẹ̀lú ìmọ̀ àti ìwé tàkà but smart problem need a smart solution kì í ṣe pé ẹ̀ẹ́kàn mọ́ wá kóra yín jọ àwọn kan wá gbé mọ́tò Sienna wọn làwọn fẹ́ lọ gbàjọba lọ́wọ́ Ṣèyí Mákindé wọ́n ń ṣe Yorùbá nation ẹ̀mí yín lẹ́fẹ̀ẹ́ ń ta káìtì àwọn tí mò ń gbọ́ àwọn àmì tí mò ń gbọ́ èdè Yorùbá lẹ́nu wọn yẹn ọlá ń tẹ́ jẹ nìyẹn tó bá yẹ kí n ṣàwọn ni tó bá ṣàwọn ní lala lẹ́nu tán kó wá láti Kaduna yẹn ni òkú lẹ́lẹ́dẹ́ ẹ̀ mọ́ mí ni ẹ̀ ni treason felony náà máa ń lè charges ẹ̀ wọ́n máa mú wọn pa ni wọ́n máa mú anybody tó bá ti gbógun ti orílẹ̀-èdè wọ́n máa ń pa ni pípa ẹ wo Yorùbá we have a long way to go a long way kì í eléyìí sọ̀rọ̀ sentiment kì í sọ̀rọ̀ pé kó lè dùn èmi ò ní pé kéèyàn like mi nítorí tí mo sọ yìí o èmi ò sì ní kéèyàn má like mi but òdodo ọ̀rọ̀ mo ti bá yín ṣe má jẹ̀mú ibi tẹ́ ti máa gbọ́ òdodo ọ̀rọ̀ orí kan ní eléyìí ni èmi ò ní parọ́ fún yín mi sì ní sọ tí ó máa jẹ́ kí inú yín ó dùn kọ̀rọ̀ yàrá kan òdodo ọ̀rọ̀ ẹ jẹ́ a máa bára wa sọ òdodo ọ̀rọ̀ eléyìí tán fẹ́ lọ wéṣẹ̀ èmi àwọn ọmọ tán lọ ń sìn báyìí àwọn káwọn ẹbí owó káàntì wọn kan ti kó ònú fámílì àwọn because bí wọn ràn wọn lẹ́wọ̀n gbére wọn pa wọn wọ camouflage wọn lè bọ́ àṣírí mo gé fún yín yẹn kò dẹ́sẹ̀ tí ó gbà wọ́n lẹ̀ ẹni tẹ́ fẹ́ bájà tẹ́jọ́ tẹ́ bá ti mọ̀ pé Britain lẹ fẹ́ bájà ẹ ní ṣe wàhálà ẹ ní struggle Yorùbá nation yóò mú ọpọlọ dání bẹ́ẹ̀ sí fẹ́ jà ó ní mò ń sọ ó ní ìdí kìíní yìí o gbogbo ilé tí bàbá Bánjí Akíntóyè ń sọ kò rí bẹ́ẹ̀ o professor ni wọ́n bẹ̀ mí lè sanwájú wọn gbangba kò rí bẹ́ẹ̀ wàláhì mo lè sanwájú bàbá because ara àwọn nǹkan tán dálé làwọn eléyìí wọn à ní jẹ́ ká ẹ mọ fact tó wà nídìí àwọn ìrìn àjò yìí bó ṣe lọ bí ìgbà tó yẹ pé lọ́la àwọn kan gba independence ni kò rí bẹ́ẹ̀ ìrìn àjò yẹn ò rí bẹ́ẹ̀ o other part of the world kò síbi tó ti ń jagun gba independent mọ́ wọ́n ń sọ̀rọ̀ yanjú ẹ̀ ní o everybody ó jókòó yí tábìlì ipò ni o wọ́n sign wọ́n gbà o gbogbo àwọn ọdún tó ti pín ẹ lọ wo nǹkan tó ṣẹlẹ̀ sí wọn bẹ́ẹ̀ so we need more people more intelligent people tí wọ́n lè jókòó round table kí wọ́n fún wa ní figure kí ni ń ṣẹlẹ̀ but story pé wọ́n ní kẹwàá èèyàn 5,000 má ti sign wọ́n fún yín ní bẹ́ẹ̀ ẹ má tẹ̀lé ọ̀rọ̀ yẹn o irọ́ ni o irọ́ funfun gbogbo àwọn tá à ń rán internally yẹn ẹ jẹ́ àkọ́kọ́ lọ resolve ẹ̀ náà ńgbà tá a bá yanjú ẹ̀ tó bá tán ìgbà yẹn la máa rọ́rọ̀ sọ ìgbà yẹn la máa mọ bá ṣe fẹ́ rìnrìn àjò wa ẹ jẹ́ n sọ kankan fún yín àwọn èèyàn mọ tí ń ṣẹlẹ̀ everybody kan gbé cost tí wọn mọ mí ni wọn mọ pín ẹ̀ ní cost ẹ gbé dání cost yẹn ẹ mọ pín ẹ o
ẹ mọ̀ pé ẹ̀ẹ́dẹ̀ tí ìbẹ̀rẹ̀ wàláì níjọ́ tí Yorùbá Nation bá bẹ̀rẹ̀ màá sọ fún yín pé ó ti bẹ̀rẹ̀ lẹ́nu bọ̀ kó ìbẹ̀rẹ̀ gbogbo ilé tá à ń ṣe yìí àkàn wéṣẹ̀ ẹ̀mí àwọn yẹn dànù ni kò ní jù bá lọ lẹ́nu ní Thursday máa mú ètò wá lórí ẹ̀ máa explain àwọn ibi tá a ti ń ṣe mistake àtàwọn tó yẹ ká gbégbà bó ṣe rí nìyẹn kò jù bẹ́ẹ̀ lọ.